ǹjẹ́ ẹ ti try twist alásè lórí fried rice? Yes o, because mo ti gbé dé o. Alásè ni mí, ìrẹ́ ńkọ́. Fried rice báwo la ṣe ń sè? Ẹ ra turkey kẹ́ ṣan dáadáa, kẹ́ dà sínú pot, kẹ́ wá add paprika powder, adùn ọbẹ̀, iyọ̀, garlic, ginger and onion paste lẹ́rìn yẹn mo ti dà sí. Onions, thyme, curry àti sliced rodo mo rọra ṣe kí ni mo wá ra bu omi sí. While our turkey is cooking, mo ṣáré proceed into slicing of my carrot neatly. Ẹ̀rí mo ṣe rán slice carrot mi àti spring onions. Mo tún wá blend rodo àti tàtàṣé green together. Lẹ́yìn tí turkey wá ti jiná dáadáa, mo wá gbé òróró àti onion léná. Mo wá jẹ́ kó ṣe kí ni kó gbá dáadáa díẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní add turkey yẹn títí kó di golden brown. Ẹ̀yin náà rí pé turkey ìjojú ń gbèsè ni. Ó ti golden brown, mo wá rọra gbé sẹ́gbẹ̀ kan. In another pot, mo wá add omi turkey wa. Mo wá add ẹ̀ sí, mo da àlùbọ́sà sí àti curry. Mo rò papọ̀, mo wá da washed rice wá sí. Ìyẹn rice wa tá ti fọ̀ dáadáa.